Àwọn òwe Yorùbá kan wà tí a máa ń pè ní òwe ìfọ̀rọ̀dárà. Lápèjúwe bí òwe Yorùbá kan tó lọ báyìí wípé ìwọ̀fà mọ́fà tasẹ̀ àgẹ̀rẹ̀ dọ́fà, ọlọ́fà gbẹ́sẹ̀ lé. Mọ́fà wá mú ẹgbẹ̀fà àti ìwọ̀fà mẹ́fà míì láti fi bẹ ọlọ́fà kí ó lè yọ̀ǹda ìwọ̀fà rẹ̀ fún un. Ṣé mọ́fà gbọ́n ni àbógọ̀? Nínú òwe yìí, àwọn Yorùbá wọ́n fi mọ́fà wọ́n fi dárà. Òun ló jẹ́ kí wọ́n to ọ̀rọ̀ tó ní fàfàfà papọ̀ nínú òwe náà. Ẹ jẹ́ ká tú òwe náà palẹ̀. Mọ́fà jẹ́ orúkọ ìkan lára àwọn olórí ìlú kan ní ilẹ̀ Ìgbómìnà. Ṣé ẹ sì mọ̀ wípé ilẹ̀ Ìgbómìnà ò jìnnà sí ìlú Ọ̀fà ní ìpínlẹ̀ Kwara. Apá kan Ìgbómìnà wà ní ìpínlẹ̀ Kwara tí apá kan Ìgbómìnà sì wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìwọ̀fà òun ni ẹrú tó wà lọ́dọ̀ olówó tó ń ṣẹrú láti san gbèsè tí àwọn ẹbí rẹ̀ jẹ. Wọ́n wá tó pọ̀ wípé mọ́fà tó jẹ́ olórí tó sì lówó tó níwọ̀fà, ìwọ̀fà rẹ̀ wá tasẹ̀ àgẹ̀rẹ̀ ó dé ààfin ọlọ́fà títí tí ọlọ́fà fi gbé ẹsẹ̀ lé. Mọ́fà wá mú ẹgbẹ̀fà tí ó jẹ́ òbítíbitì owó lásìkò náà àti ìwọ̀fà mẹ́fà míì láti fi bẹ ọlọ́fà kí ó lè yọ̀ǹda ìwọ̀fà tàkọ́kọ́. Wọ́n wá ń béèrè pé ṣé mọ́fà gbọ́n ni àbí ṣé mọ́fà gọ̀? Àwa náà ti mọ̀ wípé ní tó bá fi lè mú èèyàn tó mú owó ńláńlá àti ìwọ̀fà mẹ́fà tó yàtọ̀ sí èyí tí wọ́n ti mú, ó túmọ̀ sí pé ó ní owó àti ìwọ̀fà tó pọ̀ láti gbàgbé ìwọ̀fà tàkọ́kọ́. Ó túmọ̀ sí pé a lè tú pé mọ́fà gọ̀. Àpèjúwe òwe ìfọ̀rọ̀dárà míì tí ó tún gbajúmọ̀ dáadáa nílẹ̀ Yorùbá, ó ní òwe tí a máa ń pa báyìí wípé ká mẹ́yin sọ́wọ́ ọ̀tún, ká mẹ́yìn sọ́wọ́ òsì, kí a wá fi ẹ̀yìn rìn láti ìlú Ìyìn títí dé ìlú Ìsẹ́yìn. Ẹni tí ò níyin ni kò níyin ni. Gbogbo wa la mọ ẹyin. Ẹyìn òun la máa ń rí látara igi ọ̀pẹ tí a máa fi ń ṣe epo. Wọ́n ní ká mú ẹyin sí ọwọ́ ọ̀tún, ká mú ẹyìn sí ọwọ́ òsì, ká wá fi ẹ̀yìn rìn láti ìlú Ìyìn. Ìlú kan ni wọ́n ń pè ní ìlú Ìyìn. Ìlú náà wà ní ìpínlẹ̀ Èkìtì. Títí dé ìlú Ìsẹ́yìn. Ìsẹ́yìn wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Èyí náà rí bó ṣe jìnnà síra wọn sí. Kéèyàn wá máa fẹ̀yìn rìn láti ìlú Ìyìn ní ìpínlẹ̀ Èkìtì lọ sí Ìsẹ́yìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣé ẹ rí pé iṣẹ́ náà tó kí wọ́n yin èèyàn lé lórí? Ṣùgbọ́n nínú òwe náà wọ́n ń jẹ́ kó yé wa wípé ẹni tí ò níyin ni kò níyin ni. Ọ̀nà tí wọ́n gbà fi ọ̀rọ̀ dárà nínú òwe yìí, òun ni bí wọ́n ṣe ń fi ọ̀rọ̀ tó parí pẹ̀lú yìn 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 jáde nínú àwọn ọ̀rọ̀ tó wà nínú òwe náà. Yàtọ̀ sí ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ nínú àwọn irú òwe ìfọ̀rọ̀dárà báyìí, wọ́n á tún máa mú ẹwà bá èdè pẹ̀lú ọ̀nà tí wọ́n ń gbà lo àwọn ọ̀rọ̀ tí wọ́n kó jọ láti fi pa irú òwe bẹ́ẹ̀. Òwe ìfọ̀rọ̀dárà tẹ́yin náà bá tún mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ẹ̀yin náà bá wa kọ sínú abala ìrísí kí gbogbo wa ká jọ máa gbé ẹwà tó wà nínú èdè wa jáde. Ká má gbàgbé pé èdè Yorùbá tiwantiwa